Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Wàhálà míì tún ti jẹyọ o látàrí àyọkúrò owó ìrànwọ́ orí epo bẹntiróòlù. Fálànà ní ilé ìfowópamọ́ àgbáyé àti àjọ IMF ti dúró lórí pé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ yọ owó ìrànwọ́ gbogbo ni táwọn orílẹ̀-èdè tó ti dàgbàsókè gan san owó ìrànwọ́ láwọn agbọ̀n kan fún ìgbáyégbádùn àwọn aráàlú. Emir Sanusi kejì ní sáà owó ìrànwọ́ látẹ̀yìnwá ti rán orílẹ̀-èdè Nàìjíríà sóko gbèsè. Ìgbésẹ̀ àfikún ìdá 5 lórí epo rọ̀bì máa mú ìfàsẹ́yìn ńlá bá ọrọ̀ ajé wa. Ilé-iṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ àwọn alágbàtà epo Dapman ti ń fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ní àwọn ẹgbẹ́ yìí ń ṣi àwọn ọmọ Nàìjíríà lọ́kàn ni. Ẹgbẹ́ àwọn ilé-iṣẹ́ aládàáni CPPE ti figbe ta lórí bí ìjọba àpapọ̀ ṣe fẹ́ fi òfin de gbígbé òòrí lọ sáwọn orílẹ̀-èdè míì. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn olùgbé ibẹ̀ láti kúrò láwọn agbègbè tí omi wà ní kíákíá nítorí ìkún omi, omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù. Ẹgbẹ́ òṣèlú ADC ti ní kò sí òtítọ́ kankan nínú ìròyìn tó ń lọ kiri pé àjọ elétò ìdìbò INEC ṣàtúnṣe orúkọ àwọn alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀. Àwọn olùgbé agbègbè Ìjọ́ ti béèrè fún àtúnṣe ibùdó iná ọba wọn. Wọ́n rọ ààrẹ Tinubu àti mínísítà fún ọ̀rọ̀ iná ọba láti jọ̀wọ́ kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ìròyìn eré ìdárayá. Àmì ayò 3-0 ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City fi na Man U nínú ìdíje English Premier League lópin ọ̀sẹ̀ tó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.